ẹ sọ̀rọ̀ kan lójú òpó Facebook yín tí ẹ fi fèsì fún ọ̀rọ̀ kábíyèsí Olúfọ́n lórí ọ̀rọ̀ adé àrè àtàdé ìṣẹ̀ṣẹ̀ fún àti ọ̀pọ̀lọpọ̀ àwọn adé yìí irú adé mélòó gan la ní nílẹ̀ Yorùbá àwọn wo ní ń dé àwọn adé yìí kí ni ìyàtọ̀ tí ń bẹ nínú àwọn adé yìí bó o ní ẹ ṣe ga jura wọn lọ. ẹ ṣe mi ní fẹ́ lọ jìnnà lórí ọ̀rọ̀ yẹn ṣe rí ọ̀rọ̀ tí bàbá wa Olúfọ́n sọ pé adé àrè pé àwọn nẹ́tọ̀ àti dé èsì tí mo fọ̀n bẹ́ẹ̀ náà ni pé wọn ò nẹ́tọ̀ àti dé ọba kan péré ló nẹ́tọ̀ àti dé adé àrè ọba kan ṣoṣo péré nílẹ̀ Yorùbá okay. ọba kan tó nẹ́tọ̀ àti dé adé àrè ni bàbá wa His Imperial Majesty Ọọ̀ni Adéyẹyè Àkàndé Ògúnwùsì Ẹnìtàn àwọn nìkan ló náṣẹ àti dé adé àrè gbogbo adé tẹ bá wá ń wò tán pé ládé àrè àgbélẹ̀rọ ni bẹ́ẹ̀ ni èmi ni mo sọ bẹ́ẹ̀ àgbélẹ̀rọ ni adé tó tún kù ni ìyá adé tí ó jẹ́ pé Ọọ̀ni ló náṣẹ àti fún gbogbo ọba ládé tó tún kù lẹ́yìn adé àrè tí kábíyèsí Ọọ̀ni nìkan lè dé bẹ́ẹ̀ ni ẹ̀yà adé míì tí wọ́n tún lè fáwọn ọba ní irú adé wo ni. ìyá adé ìyá adé ìyá adé gbígbà tẹ ìyá adé tí yẹn wọ́n ní ẹyẹ lórí ìyá ok ó ní adé tó máa ń ní ẹyẹ lórí tí àwọn ọba wa máa ń dé tí wọ́n bá ń gba adé irú tí bàbá wa Olúbàdàn dé àti irú èyí tí ọba Akeem Ọwọ́adé Aláàfin Ọ̀yọ́ dé ìyá adé nìyẹn wọ́n yà ní lọ́wọ́ Ọọ̀ni ló ń bu Ọọ̀ni ló nílẹ̀ Ọọ̀ni ló nadé kò sọ́ba tí ó jẹ Ifẹ̀ ládé ti kúrò nítorí ìdí èyí Ọọ̀ni ló nadé. tí wọ́n ya gbogbo àwọn ọba yòókù ni ṣé adé ìyá adé wọ́n yà á fún wọn wọ́n yà á fún wọn pé ẹ̀yin náà gbélé yìí ẹ̀yin náà mílé yìí adé tí wọ́n wà ń yà ṣó ládé ìṣẹ̀ṣẹ̀ fún. adé ìṣẹ̀ṣẹ̀ fún ọ̀tọ̀ adé ìṣẹ̀ṣẹ̀ fún ló máa ń funfun báyìí okay. ìyẹn ládé òrìṣà tí sadé Ọbàtálá Olúfọ́n lè dé gbogbo ọmọ Ọbàtálá lè dé gbogbo ẹ̀yà tó bá ti jáde láti ilé òrìṣà ńlá lè dé. ṣó láwọn bíi kálukú ó ti wá kó tó lè mọ dírú àwọn adé yìí. bẹ́ẹ̀ni ṣùgbọ́n aláṣẹ lórí gbogbo adé Ọọ̀ni ni. adé tí wọ́n sì yá yìí náà ló kan Aláàfin. òun ló kan Aláàfin adé yìí náà ló kan Aláàfin. ẹ jẹ́ n béèrè ìbéèrè ńgbà náà torí pé àwọn oníṣẹ̀ṣe sọ̀rọ̀ ńgbà kan tí wọ́n ní bí ẹ̀fún àbẹ́ẹ̀dì pé ló fẹ́ mọ bá àwọn orí adé tó fi di pé aáwọ̀ ìkùnsínú wáyé láàrin kábíyèsí Ọ̀nìrìṣà àti Aláàfin tìlú Ọ̀yọ́. kò síkùnsínú láàrin kábíyèsí Ọ̀nìrìṣà àti Aláàfin Ọ̀yọ́ Ọ̀nìrìṣà ò béèyàn jà Ọ̀nìrìṣà ò níkùnsínú ẹ̀dá kankan. ṣùgbọ́n àwọn ọjà àgbà gbogbo ìgbà tí ń wáyé lábẹ́nú nǹkan. sẹ́yìn gbọ́n kankan lẹ́nu Ọọ̀ni ni sẹ́yìn gbọ́ kọ́ Ọọ̀ni sọ̀rọ̀ ni Ọọ̀ni gbogbo wa la mọ̀ pé Ọọ̀ni lolórí aládé Ọọ̀ni ni bàbá gbogbo ọba Ọọ̀ni ni bàbá gbogbo ọba Ọọ̀ni lolórí gbogbo aládé so kí ni Ọọ̀ni fi wá fẹ́ mọ báyàn jà Ọọ̀ni ò bẹ́ẹ̀ dá Ọlọ́run kankan jà o béèyàn bá wá ń bọ̀ Ọọ̀ni jà àwa ò mọ̀ o ṣùgbọ́n Ọọ̀ni ò bá ẹ̀dá Ọlọ́run jà. kábíyèsí ṣàbọ̀ rẹ̀ ni Ọọ̀ni lóòótọ́ pẹ̀lú ọ̀rọ̀ tí ń jẹ jáde ó fẹ́ tàn mọ́lẹ̀ sí ni o pé ṣé àbọ̀ rẹ̀ ni Ọọ̀ni ojúlówó ọmọ ní Aláàfin. ojúlówó ọmọ bo Odùduwà. ẹ mọ̀ jà lọ ni ẹ gbọ́ mi. n fẹ́ tàn mọ́lẹ̀ sí. Ọọ̀ni ni bàbá Aláàfin bẹ́ẹ̀ bá fi sórí ayélujára wọn ò bù mí ìyìn kéèyàn ó kì mí ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ àwọ̀ sọ Ọọ̀ni ni bàbá Aláàfin Ọọ̀ni ò sì bá Aláàfin jà. Ojúlówó Yorùbá ìkànnì àṣà ìṣe àti ìgbé Yorùbá.